Aláròyé máa wí o. Ọwọ́ àwọn Àmọ̀tẹ́kun tẹ Adékúnlé, Ọgẹdẹ ló lọ jí Loko Oloko. Ẹṣẹ́ Àmọ̀tẹ́kun ìpínlẹ̀ Ọ̀ṣun ti mú ọkùnrin ẹni ọdún 27 kan, Adekunle Omídèyí, lórí ẹ̀sùn olè jíjà. Lẹ́yìn tí Adékúnlé, ọmọ bíbí ìlú Ẹ̀rìnmọ Ìjẹ̀ṣà, jí ọ̀gẹ̀dẹ̀ àti kòkó àtàwọn nǹkan oko míì nínú oko Oloko lọ́wọ́ tẹ̀ ẹ́. Gẹ́gẹ́ bí alákòóso àjọ náà, Ọ̀nàrẹ́bù Ọmọyẹlé Adékúnlé ṣe sọ, ó ní ẹni tó ní oko náà ló lọ́ọ́ fìṣẹ̀lẹ̀ náà tó Àmọ̀tẹ́kùn létí pé ẹnìkan jí nǹkan nínú oko òun tó sì ti sá lọ. Báyìí làwọn Àmọ̀tẹ́kùn bẹ̀rẹ̀ ìwádìí, kò sì pẹ́ rárá tọ́wọ́ fi tẹ Adékúnlé nínú ilé àkọ́kù kan tó sá pamọ́ sí. Nígbà tí wọ́n ń gba ọ̀rọ̀ lẹ́nu ẹ̀, ó jẹ́wọ́ pé kì í ṣe ìgbà àkọ́kọ́ nìyí tóun yóò hu irú ìwà bẹ́ẹ̀. Ó ní tí òun bá ti jí nǹkan lóko Oloko, òun ti ní àwọn oníṣòwò kan tí wọ́n máa ń rà á lọ́wọ́ òun. Ọmọyẹlé ní àwọn ti taari Adékúnlé lọ sọ́dọ̀ àjọ civil defence fún ẹ̀kúnrẹ́rẹ́ ìwádìí, pẹ̀lú ìlérí pé àjọ náà kò ní fààyè gba ẹnikẹ́ni tí kò bá ní jẹ́ káwọn aráàlú fi àlàáfíà ṣọdún. Ó wáá ké sí gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ Ọ̀ṣun láti jẹ oyè ojúlọ́lá kan fi ń ṣọ́rí o. Tí wọ́n bá ti kẹ́fín ẹnikẹ́ni tó rin ìrìn ìfura, kí wọ́n tètè fi tó àwọn agbófinró létí ní kíákíá. Florence Babasola ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.